A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Benue Catherine Anene ti ṣàlàyé fún akọ̀ròyìn lórí ìkọlù tí àwọn adigunjalè ṣe sí àwọn ilé ìfowópamọ́ kan ní agbègbè Ọ̀túpò tí wọ́n sì pa DPO ọlọ́pàá, òṣìṣẹ́ ọlọ́pàá 3 àti ó kéré tán ará ìlú 4. Èyí jẹ́ ìyàlẹ́nu ńlá sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè bí wọ́n ti ń béèrè oríṣiríṣi ìbéèrè lórí ààbò ní ìpínlẹ̀. Báwo ni iléeṣẹ́ ọlọ́pàá fúnra wọn ṣe gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún? Ní 20 oṣù kẹwàá ọdún yìí, láàrin aago 3:15 ọ̀sán ni iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè láti ọ̀dọ̀ olóògbé DPO ẹ̀ka Ọ̀túpò wípé ìdigunjalè ń lọ lọ́wọ́ ní Ọ̀túpò. Ó sì jọ bí ẹni wípé ó fẹ́ le ju agbára òun lọ, òun nílò ìrànlọ́wọ́. Èyí ló mú kí ẹkùn ikọ̀ ọlọ́pàá ṣarajọ láti lọ ṣe ìrànlọ́wọ́. Èyí sì gbà wọ́n ní àkókò díẹ̀ nítorí ọ̀nà jìn síra wọn pẹ̀lú kòtò gegele lójú náà. Nígbà tí ó tó aago 4:15 ìrọ̀lẹ́, lẹ́yìn tí wọ́n ti darí ikọ̀ ọlọ́pàá sí ibi ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n gbìyànjú àti bá DPO sọ̀rọ̀, ṣùgbọ́n aago rẹ̀ ń pariwo láìrẹ́ni gbé e. Wọ́n ké sí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yòókù. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. Agbẹnusọ ọlọ́pàá ṣàlàyé wípé àgọ́ ọlọ́pàá dojúkọ ilé ìfowópamọ́. Ìdí nìyí tí àwọn adigunjalè ṣe pín ara wọn káàkiri. Àwọn kan lọ kojú àgọ́ ọlọ́pàá kí ọlọ́pàá kankan má bàa gbìyànjú àti lọ dóòlà bí wọ́n bá ké sí wọn láti ilé ìfowópamọ́. Bẹ́ẹ̀ ni àwọn kan lọ sí ilé ìfowópamọ́ fún ìdigunjalè. Èyí wá mú ìfijúrinjú tó jinlẹ̀ wáyé láàrin àwọn ọlọ́pàá àti adigunjalè. Nígbà tí agbẹnusọ ọlọ́pàá ń dáhùn ìbéèrè lórí fọ́nrán tó gbòde kan tí ó ṣe àfihàn àwọn òkú ọlọ́pàá nílẹ̀, ó ní àwọn ọlọ́pàá tí wọn kò dìhámọ́ra ogun ni wọ́n pa sílẹ̀. Ó ní àwọn adigunjalè yìí ju àdó olóró láti ìta ọgbà àgọ́ ọlọ́pàá. Bí wọ́n ṣe ń yìnbọn, bẹ́ẹ̀ làwọn kan báṣẹ́ ìdigunjalè lọ nínú ilé ìfowópamọ́. Kí àwọn ọlọ́pàá tó rí ààyè dé ilé ìfowópamọ́, àwọn adigunjalè ti fọ́ ilé ìfowópamọ́ 2. Ilé ìfowópamọ́ 3 mìíràn tí wọ́n gbìyànjú àti fọ́ ni wọn kò ní àǹfààní nítorí àwọn ọlọ́pàá ti ń dé láti ṣe ìdáwọ́kọ̀ fún wọn. Anene tẹ̀síwájú wípé ọlọ́pàá yìnbọn fún 2 nínú àwọn adigunjalè tí wọ́n wá sí àgọ́ ọlọ́pàá, ṣùgbọ́n àwọn olè yìí yára gbé wọn sá lọ. Lójú náà ni ọlọ́pàá ti pàdé wọn kí wọ́n tó já wọn jù sílẹ̀ nítorí wọn kò lè sáré pẹ̀lú wọn. Àwọn wọ̀nyí ni wọ́n padà pa lọ́jọ́ kan náà. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tí ó ṣẹlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà àná fún ọkọ̀ ìrìnnà Chibuike Amechi ti bu ẹnu àtẹ́ lu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọn kì í káràmáásìkí ohunkóhun. Nínú fọ́nrán tó gbòde ni Amechi ti ń sọ̀rọ̀ níbi àpèjẹ tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìdìbò abẹ́lé fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) níbi tí ó ti ṣe ipò kejì sí Bọ́lá Tinubu kí ó tó wá di ààrẹ orílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn àdàmọ̀dì Sabuké, Amechi ní olóṣèlú kì í sẹ́ wípé òun kì í ṣe olè tàbí dọ́gbọ́n sí ìwé-ẹ̀rí. Pẹ̀lú gbogbo rẹ̀, ọmọ orílẹ̀-èdè á tún di ìbò fún wọn. Ó ní àìmọye ìṣẹ̀lẹ̀ tó lágbára tí ó yẹ kí ọmọ orílẹ̀-èdè fọhùn lé lórí, ṣùgbọ́n irọ́ wọn máa gbà jù sẹ́gbẹ̀ẹ́ kan ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Amechi, ó ní kò sí olóṣèlú tó máa sọ wípé òun kò yíwèé, kò sí olóṣèlú tó máa sọ wípé òun kò lọ ifásitì tàbí kópa nínú àgùnbánirọ̀. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè mọ̀, ìyẹn kò sì ní kí wọ́n má dìbò fún wọn. Kí ni ìṣòro yín? Ẹ sọ ìdí tí mo ṣe máa sọ̀rọ̀ nígbà tí kò sí tuntun lábẹ́ ọ̀run. Ó tẹ̀síwájú wípé kò sí nǹkan tó kan ọmọ orílẹ̀-èdè nípa gbogbo ìyẹn. Kí ló dé tí òun ṣe máa fi àkókò ṣòfò? Ó ní òun pinnu láti má sọ̀rọ̀ nítorí kò sí nǹkan tó máa tìdí ẹ̀ yọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró National Drug Law Enforcement Agency (NDLEA) ní ó kéré tán àwọn ti mú 6,668 tons egbòogi olóró láàrin ọdún méjì. Nínú àtẹ̀jáde agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ni ó ṣàlàyé wípé àjọ yìí ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí tí ó lé ní 36,043 tí wọ́n sì ti bá 6,043 ṣẹjọ́ láàrin àkókò kan náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún, alága àjọ NDLEA ọ̀gágun-fẹ̀yìntì Buba Marwa ni ó ṣe àfihàn yìí nígbà tí ó ń fèsì sí ìbéèrè fún àjọṣepọ̀ àti dídarí àwọn òṣìṣẹ́ àjọ yìí sí gbogbo agbègbè ìpínlẹ̀ Katsina láti ọ̀dọ̀ gómìnà Dikko Rada láti lè gbógun ti àṣìlò egbòogi. Ó ní egbòogi jẹ́ ìṣòro ńlá nítorí ó ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ jẹ́. Ó jẹ́ ọ̀tá àkọ́kọ́ fún ará ìlú, pàápàá jùlọ bí wọ́n ṣe ń lò ó fún ìwà ọ̀daràn, nítorí àwọn ọ̀daràn a máa kọ́kọ́ mu egbòogi olóró kí wọ́n tó ṣiṣẹ́ láabi. Ìdí nìyí tí àjọ NDLEA pẹ̀lú àjọṣepọ̀ àwọn adarí ṣe ń pawọ́pọ̀ láti gbógun ti àwọn tí ó ń gbìn ín àti àwọn tí ó ń gbìyànjú àti kó o lọ òkè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance (APGA) ti sọ fún olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party àti akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar kí wọ́n pawọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu láti gbé orílẹ̀-èdè gòkè àgbà bí ó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà. Alága gbogboògbò fún APGA, Sylvester Ezeokenwa, tí í ṣe agbẹjọ́rò sọ eléyìí lópin ọ̀sẹ̀ ní ìlú Awka nígbà tí ó ń gbóríyìn fún àṣeyọrí ààrẹ Bọ́lá Tinubu ní ilé-ẹjọ́ tó ga jùlọ. Nígbà tí ó ń bá ẹgbẹ́ àwọn akọ̀ròyìn Nigerian Union of Journalists (NUJ) sọ̀rọ̀ níbi àbẹ̀wò sí olú iléeṣẹ́ akọ̀wé APGA, Ezeokenwa sọ wípé Tinubu fi gbogbo ọ̀nà jáwé olúborí nínú ìdìbò ọjọ́ 25 oṣù kejì ọdún yìí. Kò sí ìdí fún gbogbo awuyewuye ìpẹ̀jọ́ tó padà wáyé. Ó ní ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórí ẹ̀sùn Obi àti Atiku fìdí ẹ̀ múlẹ̀ wípé Tinubu ni ó jáwé olúborí nínú ìdìbò ààrẹ ọdún yìí. Ó wáá rọ àwọn ẹgbẹ́ alátakò àti gbogbo ọmọ orílẹ̀-èdè láti pawọ́pọ̀ pẹ̀lú Tinubu ṣe ìgbélárugẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ó wáá fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ààrẹ Tinubu ṣe bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú àwọn òfin kí ó rí i dájú wípé ó mú ó kéré tán ìlàjì nínú àwọn ìlérí tí ó ṣe nípa gbígba ìpolongo ṣẹ. Ó ní bí ààrẹ bá lè mú ìlàjì ìlérí rẹ̀ ṣẹ, ìyípadà tó lọ́rìn yóò dé bá orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe fi ọwọ́ ṣìkún òfin mú Mustapha Issa, ẹni ọdún 18, lórí ẹ̀sùn pípa ìyá ọlọ́mọ mẹ́jọ Aishat Abdullahi, ẹni ọdún 62. Ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá ni ọlọ́pàá ṣe àfihàn ikú Aishat tí wọ́n pa nípa ìfọnáfọnṣu. Agbẹnusọ ọlọ́pàá Mahid Abubakar ni ó ṣàlàyé wípé àwọn gba àfisùn ní ẹ̀ka Pantani láti ọ̀dọ̀ Muhammad Abdullahi, ẹni ọdún 55, wípé ẹnìkan tí wọn kò lè ṣe ìdánimọ̀ rẹ̀ fi ọ̀bẹ pa ìyá òun. Agbẹnusọ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Pantani súré dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì gbé Aishat dìgbàdìgbà re ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìjọba àpapọ̀ ní Gombe. Níbẹ̀ ni dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti jáláìsí. Abubakar ní nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni afurasí ti jẹ́wọ́ wípé òun yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ ìyàrá Aishat láti lọ wá irinṣẹ́ spanner tí Aishat gbà pamọ́ lọ́wọ́ rẹ̀. Ó ní Aishat padà wọlé ni ó bá òun nínú yàrá rẹ̀. Èyí ló mú Issa kọlu Aishat, ó fún un lọ́rùn, lẹ́yìn náà ni ó fi ọ̀bẹ gún un kí ó tó sá gba ojú fèrèsé ilé ìgbọ̀nsẹ̀ jáde. Ó fi aṣọ rẹ̀ àti ọ̀bẹ rẹ̀ sílẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀, ṣùgbọ́n ó rántí mú spanner tí wọ́n padà rí ní ọwọ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìyálóde ilẹ̀ Ẹ̀gbá Olóyè Àlàbá Lọ́ńsìn ti dolóògbé.
akọ̀wé àgbà fún Chambers of Commerce and Industry, Mines and Agriculture ní Abẹ́òkúta, Abdulrahman Maku ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde òní ọjọ́ Àbámẹ́ta. Maku ṣàlàyé wípé olóyè Lawson jáde láyé lówùúrọ̀ òní ọjọ́ Àbámẹ́ta, bí ó ti fi kún un wípé ẹbí yóò ṣe ìkéde ètò ìsìnkú bí ó bá yá. Kí ó tó di olóògbé, ìyáàfin Lawson jẹ́ oníṣòwò, ààrẹ àná fún Nigerian Chambers of Commerce àti olùdásílẹ̀ ilé-ìwé Lawson Group of Schools ní ìlú Abẹ́òkúta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Bọ́láńlé Nínálowó ti sọ wípé ìpínyà láàrin òun àti ìyàwó rẹ̀ kìí ṣe àṣìṣe, kódà ìbùkún ni pàápàá. Ìròyìn jábọ̀ wípé nínú oṣù kẹsàn-án ni Nínálowó kéde ìpínyà láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ Bùnmi. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni òṣèré yìí ti kọ ọ́ wípé òun pẹ̀lú ìyàwó rẹ̀ ti jọ pinnu láti gba ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí ìgbéyàwó tí kò lójútùú, irreconcilable marriage dissolution. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn Continental TVC ni Nínálowó fi èròǹgbà rẹ̀ hàn lórí ìgbéyàwó rẹ̀ tó forí ṣánpọ́n. Ó ní òun jẹ́ àkàndá ènìyàn, ẹni ìsàmì òróró, ẹni àánú tí ó kún fún ẹ̀mí Ọlọ́run. Ó ní òun kò kábàámọ̀ lórí aya rẹ̀ tí ó lọ nítorí ó jẹ́ ìmọ̀ láti òkè wá. Bákan náà ni yóò ṣe rí lórí èyí tí òun bá tún máa fẹ́. Nínálowó tẹ̀síwájú wípé ènìyàn kò lè rí òpin ìrìnàjò láì gba ojúnà kọjá. Bí àsìkò bá tó láti fẹ́ aya mìíràn, òun á mọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.